abúrúkú lè dàtà àjọ ń bá káàkiri àbúrò oníṣọ̀kan ní o bẹ́ẹ̀ ni kì í ṣe gbèdé àwa náà mo kì í pé ẹkú déédéé wòyí ẹkú kó lè dàtà àjọ ń bá káàkiri àbúrò ìṣẹ̀lẹ̀ sí ìrùsẹ máa sọ mo kì í káàbọ̀ sórí ìkànnì amóhùnmáwòrán òjìrèbí tẹlifíṣàn OJB TV níbi tí a ti ń dára àrà bàbá àrà iléeṣẹ́ alára àgbàyídá mo kì í káàbọ̀ sórí àkọ́tún ètò wa ẹ jẹ́ ká sọ tiwa ẹ jẹ́ ká sọ tiwa lè tí a ti ń yànnàná àwọn ìṣẹ̀lẹ̀ àwùjọ ṣùgbọ́n lónìí àrà ọ̀tọ̀ àrà ọ̀tún ètò yóò bá wáyé gẹ́gẹ́ bí ẹ ti ṣe rí pé aṣọ àrà báyìí òun la dá fún ètò títí tòní torí yàrá ìkànnì tá a wà ẹ rí pé ó yàtọ̀ díẹ̀ kò sí nítorí nǹkan míì bí ò bá ṣe pé à ń gbé àṣà àti ìṣe ìran Yorùbá lárugẹ ọ̀nà tá a gbà ṣètò lọ́jọ́ ti tòní òun rèé Olalekan Akanji ikọ̀ Ademeto ọmọ bàbá jẹ̀rọ Ògbómọ̀ṣọ́ ọmọ òṣòlù ilé ògbà àlọ́ ọmọ ìlàsà òbómi tútù rẹ̀ ẹ̀là òjé ọmọ olùtẹ́bí àrídìí ògo ológun ọ̀kàkà bójú ogun yíyan bọ́bọ̀ kí wá yànnà náà ti wò ní fún yín àti bá ṣe ṣe lọ́jọ́ ti tòní. Ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò wa ẹ jẹ́ ká sọ tiwa màá mọ̀ sọ fún yín pé ẹ jẹ́ ká sọ tiwa torí àwọn kan náà wà nìkan lọ́wọ́ níbi tí wọ́n ti ń sọ tiwọn ẹ jẹ́ àsọ tiwa ètò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí mo sọ fún yín àgbàlá bàbá wa àràbà tìlú Ọ̀ṣun olóyè jùlọ ẹni ọ̀wọ̀ jùlọ Ifagbemi Adedotun Ifajobi àràbáwo tìlú Ọ̀ṣun ibẹ̀ la wà lọ́wọ́lọ́wọ́ níbi tí a ti mú ètò ẹ jẹ́ ká sọ tiwa wá ọdún Ifá Ọwọnrìn Sogbe ni wọ́n á tẹ́ pẹpẹ rẹ̀ fún yín lọ́jọ́ ti tòní kí ni pàtàkì ọdún Ifá kí làwọn nǹkan tí ó yẹ kẹ́ ẹ mọ̀ nípa ìṣẹ̀ṣe mo rí pé ẹ ti pẹ́ láyè púpọ̀ lórí wọn ṣùgbọ́n lẹ́yìn ẹ jẹ́ ká lọ sí gbàgede níbi tí wọ́n ti ń ṣe wẹ̀jẹwẹ̀mu fún ayẹyẹ ọdún Ifá Ọwọnrìn Sogbe tìlú abúlé Ẹ̀gbá ní agbègbè Julọ ibẹ̀ la fi kalẹ̀ sí níbi tí bàbá wọn Ifajobi Adedotun Ifagbemi tí wọ́n ti ṣe ayẹyẹ ọdún Ifá Ọwọnrìn Sogbe níbẹ̀ la wà ẹ jẹ́ ká máa lọ mú tààmú wá fún lọ́jọ́ tòní ẹ jẹ́ lọ máa sọ tiwa ká mọ̀ bí ètò ọ̀hún bí ó ṣe ń lọ sí ọ̀yá ẹ tẹ̀lé mi ká lọ mo ti wà ní gbàgede báyìí. Wala
àsinmi. ẹni dé eriwo yà ló ní àsinmi. ẹni dé eriwo yà ló ní àsinmi. Tọpẹ́. Eriwo yà ó alára mi ò àwọ̀ òde Ẹ̀gbá. Eriwo yà àwọ̀ òde Ìjẹ̀ṣà o. Eriwo yà díbá fún wọn nífẹ̀ẹ́ akẹ̀lú bẹ́bẹ́. Ẹni dé eriwo yà ló ní àsinmi. Ó ní àsinmi o. Ẹni dé eriwo yà ló ní àsinmi o. Ẹni dé eriwo yà ló ní àsinmi. Tọpẹ́. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, adúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Àdúpẹ́. Adúpẹ́ lọ́wọ́ Adẹ́dá, adúpẹ́ lọ́wọ́ Aṣẹ̀dá. Adúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba ńlá. Ọba tí ó ti ń bẹ káyé tó máa bẹ. Ọba tí ó máa bẹ nígbà tí ò bá sáyé mọ́. Fún ayẹyẹ ọdún fa bàbá wa olórí olówó ìjọ Ọ̀rúnmìlà gbogbogbò ẹni ọ̀wọ̀ jùlọ Ifagbemi Adedotun Ifajobi àràbà onífà ti ìlú Mùṣin. Ọ̀rúnmìlà sọ nínú odò ìmọ̀ ẹ̀ ó ní agbára ńlá ní yabe ìsákoro onífà fún bàtí ṣàkọ̀bí Olódùmarè gbogbo òwòrò sọ̀pẹ̀ ẹ jẹ́ ká máa júbà káyí tó ṣàwó àjúbà kọ́dá o àjúbà ṣẹ̀dá o àjúbà Olódùmarè àjúbà àwọn tí wọ́n tẹ̀ ìlú tí a wà yìí dó ọdún fátí bàbá wa Olóye Ifagbemi Adedotun Ifajobi ṣe àti gbogbo ẹbí wọn Èdùmàrè abẹ máyà kọ́kọ́ ní ìṣe àṣemọ́ o. Àṣẹ. Òye ọdún tó ń bọ̀ kán ti lé owó. Àṣẹ. Wọ́n ti lé ọmọ. Àṣẹ. Wọ́n ti lé gbogbo re. Àṣẹ. Ọ̀rúnmìlà ní kátọ́wọ́ tún bẹ fún kátọ́wọ́ òsì bó sun àṣànù tọmọdé ń ṣàpàlù bẹ́ẹ̀ ní bàbá Ọ̀rúnmìlà. Bàbá máa kúnlẹ̀ ìṣòro jẹ́rìí tún lọ́dún wọn ní kó kára ńlẹ̀ ẹ̀bọ ni kó máa mú ṣe. Ọdún ni a sọ mí ju dèṣí lọ. Gbòdògbòdò lè ní ní sèrùwà. À ń fẹ́ yìí ṣe wúre fún bàbá wa wípé ọdún yà á sọ̀rọ̀ sówó. Àṣẹ. Á sọ̀rọ̀ sọmọ. Àṣẹ. Á sọ̀rọ̀ sí gbogbo re. Àṣẹ. Àsìkò wọn nínú ìjọ Ọ̀rúnmìlà àti gbogbo àjọ babaláwo tí wọ́n ń ṣe fún àmọ̀ sí dáadáa o. Ìgbà wọn á máa tù wá lára o. Ọ̀rúnmìlà sọ nínú odù ìmọ̀ ẹ̀ ó ní dédédé ni wọ́n ń jayé. Ànìkan jẹ́ ní wà ó lè ọ̀kànjú wà lókòkèlè gbòǹgbò ló sán mi lójú gbèrègbèrè. Adébá fún onídèrè níjọ́ tó ń bẹ fún sùnráhùn tọmọ ó máa bí ó bí ayé lọ́mọ. Dédédé ni wọ́n ń jayé. Ànìkan jẹ́ ní wà ó lè ọ̀kànjú wà lókòkèlè gbòǹgbò ló sán mi lójú gbèrègbèrè. Adébá fún ọba Ọlọ́yọ̀ọ́ lọ́jọ́ tó ń fẹ́ fún sùnráhùn táyà ó máa fẹ́ ó fẹ́ ayé ọmọ onídèrè lọ́mọ. Àwọn dẹ́rẹ́dẹ́ ni wọ́n ń fakùn ọ̀gbọ́n dẹ̀rẹ̀dẹ́ ni wọ́n ń fakùn ọ̀rọ̀ dẹ̀rẹ̀ ń jẹ́gẹ́dẹ́. Adébá fún ọba Ọlọ́yọ̀ọ́ níjọ́ tí ayé aya rẹ̀ jáde lé ìmọ̀rìmọ̀ kò tilẹ̀ wúgòkè tí wọ́n fọba Ọlọ́yọ̀ọ́ lọ́gbọ̀gbọ̀ ẹnì kejì lọ́jọ́ tó ń wáyé aya ẹ̀ káàkiri àwọn ìtarúkú láwé ìtarúkú láwé ìtarúkú òkùrùkù tátátá Adébá fún gbà tó ń ṣàwòrò dé Ọ̀yọ́ wọ́n ní ó kára ńlẹ̀ bọ́ ni kó ṣe ìgbàrú láwo ìgbàrú kan a kì í wáyé a ní àìnígbà kánígbà sówó o kánígbà sọ́là a kì í wáyé ẹni àìnígbà oníkálukú wa a máa nígbà owó o a nígbà ọmọ o òye ọdún tó ń bọ̀ gbogbo wa láti máa lé owó láti máa lé ọmọ o gbogbo wa ládé ìbà ìláyọ̀ àti àlàáfíà ayọ̀ la máa fi padà sílé wa o láṣẹ Elédùmarè àníwọkọ ẹlẹ́kùn àníwọkọ ẹlẹ́jẹ̀ o Ọ̀rúnmìlà ní òkè ẹyẹ Ọ̀ṣun gbogbo ẹyẹ òrìṣà àdìbáfúnlá yìí gbọ́ ọ̀gẹ̀dẹ̀ ọmọ arìnrìn ní kogun lójú ògbópajú orin dà lára mi omi ni kí n máa rí o kí n má má rẹ jẹ àwa ò ní rẹ jẹ o àti débi láyọ̀ àti àlàáfíà ayọ̀ la máa fi délé wa o á rí bẹ́ẹ̀ á ṣẹ bẹ́ẹ̀ o.